aṣíwájú ṣe fàlejò sẹ́ o ó ṣe dáadáa. àsìkò ti tọ́ka sẹ̀sọ́ ẹ̀ fún àsìkò ti tọ́ka sẹ̀sọ́ ẹ̀ fún. àsìkò ti tọ́ka sẹ̀sọ́ ẹ̀ fún àsìkò ti tọ́ka sẹ̀sọ́ ẹ̀ fún. ẹ jẹ́ ká jí gbogbo ọmọ tó sùn lọ ọ̀pá tó ti bára méjì ọ̀pá ká jí gbogbo ọmọ tó sùn lọ. ká jí gbogbo ọmọ tó sùn lọ. ká jí gbogbo ọmọ tó sùn lọ. We shall stand. On your mandate, on your mandate, on your mandate. We shall stand. We shall stand. On your mandate, on your mandate, on your mandate. I'm sure Mama there you go. Gbogbo àkàlà àtúndé sí ìlọrùn ìlú Ẹ̀gbá gbogbo ọmọ Ṣàgá ológun tó ń bẹ ní ìlànà tó ń bẹ bí adó orí ọta ìṣègùn tó ń bẹ ní gbogbo yí pátápátá mọ kí aláwọ ṣòro ọmọdé yìí ó. lórúkọ dàpọ̀ adéyẹmí àti gbogbo àwọn ọgbà ẹgbẹ́ nípìnlẹ̀ Ògùn náà ní ká sọ fúnra wọn pé ọmọ Ògùn iṣẹ́ yá ẹ jáde síta on the 25th of February ẹ fi bọ́ sọ́rọ́ ọmọ Yorùbá ní lápapọ̀ ibikíbi tó o bá gbé wà kò bá jókù kò bá jọyọ̀ kò bá jọ́sùn kò bá jẹ́dọ̀ kò bá jọ́ǹdọ̀ kò bá rẹ́dọ̀ kò bá jákùnlé kíkì kọjá sọ̀rọ̀ àwọn ẹ̀yìn lé wá sí Èkó kájìrà gbogbo ọmọ Èkó ẹ̀nàwó kí n rí yín Ògùn tó ká. Hello. Okay. Abẹ́òkúta Ẹ̀gbámọ̀ Olúṣàbí mo kí ìyá àgbègbè àkàrà ìjà àlọ́jú yìí. Ìjọba àpapọ̀ ilé wá sí ìhù láti Ṣàgámù títí tó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àlọ́jú yìí. Ẹ̀ka Ẹ̀gbádùn Adó-Odò Ọ̀tà ilé wá sí ìhù ẹ̀jẹ̀ àlọ́jú yìí. Ó kéde àwọn èyí ti jẹ̀sà lọ́nà ti báyìí lọ́nà ẹ̀jẹ̀ àlọ́jú yìí. Torí aṣíwájú láṣẹ wá bí ẹni mọ̀nà lọ́yẹ̀ ká tẹ̀lé o ẹni mọ̀nà lọ́yẹ̀ ká tẹ̀lé o ọ̀rọ̀ wa ní Nàìjíríà ó fà bójútó èèyàn tó mọ̀nà lọ́yẹ̀ ká tẹ̀lé ẹ má jẹ́ àfọ̀tẹ̀ṣe a ò gbọ́dọ̀ fọ̀tẹ̀ṣe o ọmọ Yorùbá mi là papọ̀ ẹ̀jẹ̀ ayára wa létí ọ̀rọ̀ wa tá a fẹ́ bára wa sọ iṣẹ́ wa tá a máa ṣe. Gẹ́gẹ́ bí orin kí wà ní ìpínlẹ̀ Ògùn wípé ọmọ Ògùn iṣẹ́ yá iṣẹ́ yá iṣẹ́ yá iṣẹ́ yá ọmọ Ògùn iṣẹ́ yá iṣẹ́ pọ̀ fún wa láti ṣe ọmọ Ògùn iṣẹ́ yá. Iṣẹ́ yá tó ní aṣíwájú gbogbo ọmọ Yorùbá. Ẹ̀yin ẹ̀gbọ́n Nàìjíríà ẹ má jẹ́ kọ́kọ́rọ́ tó dùn wọ́n fi kó wa lẹ́rú. Buhari sọ fún mẹ́jọ Àyìndé Wasiu adúpẹ́. Pápá sọ páwa lọ́kàn èmi lọ́kàn. Aṣáájú wọn ń tọ́ sọ alábàámbí àwọn aládùúgbò lẹ́yìn Haúsá ṣíṣíṣíṣí.
àríwá ṣeéṣe fún wọn arábá ó wá kọ́ wá ó wá ìṣẹ̀lẹ̀ yàmẹ̀yà ó wá ìṣẹ̀lẹ̀ yàmẹ̀yà kò má dá ẹ má fi ju gbòógì olóore ẹ má fi ju gbòógì olóore ẹ má tí kí olóore lójú ẹ̀bẹ̀ wọn lọ́wọ́ ọba tó bá jẹ́ pé tòótọ́ ọlọ́run tẹ́lẹ̀ ń sìn tí mo lè gbà kó ń bẹ́ ọlọ́run tí ó yí sẹ́ ìṣẹ́jú kọ́kọ́ onínúure kò ní kú sí ìgbò kàmá àràbà àkànbí aṣíwájú aṣíwájú ọ̀gá mi àbíjọ lórí. àkànbí ọ̀gá mi àbíjọ lórí. ọmọ Yorùbá lápapọ̀ àsìkò tá a ń wí àlàyàtọ̀. àsìkò tá a ń wí àlàyàtọ̀. wọ́n ti ṣe rẹ̀ ìwá sí ìhù níbi kékeré. àríṣe sálà àríkà ẹ̀yìn èèyàn mi. àríkà tẹ́ẹ̀rí ẹni bàbá ìrẹ́kùn. àkọ́bí àdèmí tiẹ̀ yàtọ̀. Ayé dàda kò sí nínú ìhù bàbá mi ṣe ń wí. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.